ọ̀rọ̀ rẹ̀ ló ń gbà mí là. ọ̀rọ̀ rẹ̀ ló ń gbà mí là. ọ̀rọ̀ rẹ̀ ló ń gbà mí là. John 21 verse 6. Ìwé Jòhánù orí kọkànléní ogún ẹsẹ̀ ìkẹfà. Ó sì wí fún wọn pé ẹ sọ àwọn sí apá ọ̀tún ọkọ̀, ẹ̀yin ò sì rí i, nítorí náà wọ́n sọ ọ́, wọn kò sì lè fà jáde. Ológo dídán dídán, ológo dídán dídán, Ọlọ́run bàbá lọ́lá, ológo dídán dídán. Ológo dídán dídán, ológo dídán dídán, Ọlọ́run bàbá lọ́lá, ológo dídán dídán. Ológo dídán dídán, ológo dídán dídán, Ọlọ́run bàbá lọ́lá, ológo dídán dídán. Fún ìgbà mẹ́ta sí mi ò tí ì gbóhùn àwọn tá a wà lẹ́yìn lọ́hùn. Ọlọ́run àwọn bàbá wa ó wà ní àárín wa. Ológo dídán dídán, ológo dídán dídán, Ọlọ́run bàbá lọ́lá, ológo dídán dídán. Ológo dídán dídán, ológo dídán dídán, Ọlọ́run bàbá lọ́lá, ológo dídán dídán. Ológo dídán dídán, dídán dídán, Ọlọ́run bàbá lọ́lá. Ológo dídán dídán. Ológo dídán dídán. ní orúkọ yín ga ní ọ̀sán yìí, Olúwa gba ọpẹ́ wa. Afẹ́rí ọwọ́ agbára rẹ, Olúwa sọ̀kalẹ̀ wa. Olúwa jẹ́ á rí ọ. Ògo ni fún orúkọ ńlá rẹ. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Ẹ jẹ́ kí a jókòó. Gbogbo ògo ìyìn àti ọlá fún Ọlọ́run, ẹni tí gbogbo ipá àti agbára wà ní ọwọ́ rẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ àti àǹfààní tó fún mi láti dúró níwájú ẹ̀yin ọmọ Ọlọ́run ní wákàtí ọ̀sán yìí. Nínú àkókò lẹ́ǹtì tí a wà yìí láti bá wa sọ̀rọ̀ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa tí wọ́n fi àyè gba àwa ọmọ wọn láti dúró níwájú ẹ̀yin Ọlọ́run. Pẹ́ lọ́wọ́ ìgbìmọ̀ alàgbà Council of Deaconesses, ẹ̀yin akọrin lọ́kùnrin àti lóbìnrin. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè, ilé ológo a ò ní pàdánù rẹ̀. Ẹsẹ̀ ìkẹfà, John 21:6. Yes. Ẹ bá mi fún wọn ní microphone. Ó sì wí fún wọn pé ẹ sọ àwọn sí apá ọ̀tún ọkọ̀, ẹ ó sì rí i, nítorí náà wọ́n sọ wọn ò lè fà jáde nítorí ó kún ọ̀pọ̀ ẹja. Ta ni ó sọ ọ̀rọ̀ yìí? Ta ni á sọ ọ̀rọ̀ yìí sí?
ìgbà wo ni a sọ̀rọ̀ yìí mò ń bá wa sọ̀rọ̀ lórí àkòrí tí mo pè ní pé ẹ̀yin yóò sì rí i sọ fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wípé wàá rí i sọ bẹ́ẹ̀ fún ẹ sọ bẹ́ẹ̀ fún dáadáa gbólóhùn ọ̀rọ̀ yìí tí ayé bá sọ fún yàn pé wàá rí i wàhálà lẹ́ni yẹn máa rí ìdààmú lẹ́ni yẹn máa rí tí ará ilé èèyàn bá sọ pé níwòye ọ̀la wàá rí o wàhálà dé nìyẹn ṣùgbọ́n nínú ọ̀rọ̀ yìí Jésù Olúwa ló sọ ọ̀rọ̀ yìí àwọn wo ni Jésù Olúwa sọ ọ̀rọ̀ yìí sí ó sọ sí àwọn ọmọ ẹ̀yìn ẹ jẹ́ ká láti ẹsẹ̀ ìkejì ẹ̀ka the same ìwé tí a ń kà lọ yẹn Símọ́nì Pétérù àti Tọ́másì ó di méjì Tọ́másì tí a ń pè ní Dídímù yes àti Nàtáníẹ́lì Nàtáníẹ́lì ó di mẹ́ta ará Kánà ti Gálílì ẹ̀ka àti àwọn ọmọ Sébédè méjì àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjì mìíràn jùmọ̀ wà pọ̀. ẹni sùúrù àwọn ọmọ Sébédè méjì ó di márùn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjì gbogbo wọn jẹ́ àpapọ̀ mélòó ẹ sọ dáadáa ó jẹ́ méje àwọn méje lójúmọ̀ wà papọ̀ kí ló ń ṣe ń bi tán wà wọ́n jùmọ̀ wà papọ̀ ẹsẹ̀ ìkẹta. Símọ́nì Pétérù wí fún wọn pé. Símọ́nì Pétérù wí fún wọn pé. èmi lọ ń pẹja. mo ń lọ pẹja. wọ́n wí fún pé. wọ́n wí fún Símọ́nì pé. àwa pẹ̀lú ń bá ọ lọ. àwa pẹ̀lú ń bá ọ lọ. wọ́n jáde. wọ́n sì wọnú ọkọ̀. wọ́n wọnú ọkọ̀. ní òru náà. ní òru náà. wọn kò sì mú ohunkóhun. ó ti tó ma. Símọ́nì Pétérù tí ó jẹ́ adarí yìí tí Jésù Olúwa sọ fún un pé ẹ ó rí i. ó jẹ́ ẹni tí ó gba oyè ìmọ̀ ìjìnlẹ̀ nínú ẹja pípa bí ìwọ náà ṣe gba oyè ìmọ̀ ìjìnlẹ̀ nínú iṣẹ́ tí ò ń ṣe ṣùgbọ́n ẹ kíyèsí àwọn méje mò ń bà lórí ẹ ní gbogbo òru náà pẹ̀lú gbogbo ohun tí Símọ́nì ní pẹ̀lú gbogbo bí wọ́n ṣe ṣe akitiyan tó Bíbélì sọ wípé wọn ò mú nǹkan kan kí ló fà á tí wọn ò fi mú nǹkan kan ibẹ̀ là ń lọ yìí listen ẹ̀yin ò sì rí i àti wà nínú àdúrà lẹ́yìn tí 40 ọjọ́ àti bẹ̀rẹ̀ láti ọjọ́ Monday ni àti bẹ̀rẹ̀ àti ṣe ọ̀sẹ̀ kan parí ohun tí mo sọ rèé sàmì tó gbóná kí lẹ́yìn tí tó parí wàá rí ìyanu. ó sàmì dáadáa má jẹ́ kí àmì ẹni yẹn kó kọjá tiẹ̀ ẹ jẹ́ kí n sọ fún wa torí àdúrà ẹyọ kan la máa gbà tí n bá máa ṣe tán ní ìsìn ṣùgbọ́n ẹ̀mẹ́ta la máa gba àdúrà yẹn mo lóhun tí mo sọ rèé bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè kí 40 days tó pé wàá rí ìyanu. àmì yẹn ò tí ì tó àmì yẹn ò tí ì tó ó yá fúnra rẹ̀ sọ wípé mo máa rí ìyanu. kò sí àwọn ọmọ okeiyanu Osinubi gbogbo ọmọ okeiyanu Osinubi ẹ kí hallelujah ńlá. fúnra rẹ̀ pariwo wípé mo máa rí ìyanu. àwọn méje wọ́n jáde lọ ẹnìkan fún ọjọ́ kan ẹnìkan fún ọjọ́ kejì ẹnìkẹta fún ọjọ́ Wednesday ẹnìkẹrin ọjọ́ Thursday ẹnìkarùn ọjọ́ Friday ẹnìkẹfà ọjọ́ Saturday ẹnìkeje ọjọ́ kíni o Sunday fún ọjọ́ méje. àwọn méje tí ó ṣàpẹẹrẹ ọjọ́ méje wọn ò rí nǹkan kan gbogbo agbára tó ń jẹ iṣẹ́ rẹ láàrin ọ̀sẹ̀ tí ò jẹ́ kí ọwọ́ rẹ tẹ ire kí Ọlọ́run kó da iná lé wọn lórí ẹ̀ tún pariwo wípé mo máa rí ìyanu. wọn ò mú ohunkóhun ṣùgbọ́n ẹ ká ìṣẹ̀ kẹrin. nígbà tí ilẹ̀ bẹ̀rẹ̀ sí ní mọ́. Jésù dúró létí òkun. Jésù tọ̀ wọ́n lọ. ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀yìn kò mọ̀ pé Jésù ni. ó ti tó mà. ó wà nínú ìjọ okeiyanu Osinubi. ìbéèrè àkọ́kọ́ ni wípé ìjọ dá Jésù mọ̀. ìjọ dá Jésù mọ̀ nínú ayé rẹ̀. ìjọ dá Jésù mọ̀ nínú iṣẹ́ rẹ̀. ìjọ dá Jésù mọ̀ nínú ìgbéyàwó rẹ̀. ìjọ dá Jésù mọ̀ nínú ohun gbogbo tí ò ń ṣe. àwọn ọmọ yìí ò tún mọ̀ wípé Jésù Olúwa ló dé. wọ́n wá ṣálálà kí ló dé tí wọ́n padà ẹ má gbàgbé ebi ló ṣe kí ni o ebi ló pa wọ́n.
lẹ́yìn tí Jésù Olúwa tó nítorí pé ẹ mọ̀ pé ẹnìkan béèrè lọ́wọ́ olùkọ́ni pé kí ló dé tí àwọn ọmọ yẹn ò kí ń gbàwẹ̀ àwọn nígbà tí olùkọ́ni sì wà pẹ̀lú wọn nígbà tí olùkọ́ni bá lọ ní kété tí olùkọ́ni lọ wọ́n ò gbé kò sí oúnjẹ ọ̀fẹ́ mọ́ o àwọn gbọ́dọ̀ máa ṣiṣẹ́ fún oúnjẹ ni o ẹ gbọ́ ohùn Olúwa lẹ́nu mi iṣẹ́ rẹ yóò tó ọ jẹ ó dẹ̀ sàmì dáadáa. ó ń wí fún wọn pé mò ń lọ pẹja wọ́n jọ lọ ní gbogbo òru náà wọn ò mú nǹkan kan Jésù Olúwa wá débẹ̀ ǹjẹ́ ìwọ dá Jésù mọ̀ o gbọ́dọ̀ dá Jésù mọ̀ o gbọ́dọ̀ dá Ọlọ́run ẹni tí o wá ń bá mọ̀ Bíbélì sọ wípé ẹnikẹ́ni tó bá tọ̀ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń ṣe kí ni o ó ń bẹ ó lè wá síwájú Ọlọ́run kó má mọ̀ wípé Ọlọ́run wà mú yẹn sí ọwọ́ sí ẹ kà má. nítorí náà Jésù wí fún wọn pé ẹ̀yin ọmọdé ẹni oúnjẹ díẹ̀ bí wọ́n dá lóhùn wípé rárá o. mo wí ní orúkọ Jésù Kristi Ọlọ́run jẹ́ kó rí àmì ńlá ṣe gbogbo ibi tí ìṣòro ayé ti fẹ́ dorí ayé rẹ kodò agbára Ọlọ́run kó dáhùn sí i. àwọn akíkanjú wá dàbí ọ̀lẹ wọ́n wá dàbí ẹni tí ò mọ ohun tí wọ́n ń ṣe ẹ má gbàgbé ohun tí mo ń bá yín sọ̀rọ̀ lé lórí ẹ̀yin ò sì rí i ní irú àkókò tí a wà yìí a wà ní àkókò kí ni mo pè é àkókò Lent tá ti bẹ̀rẹ̀ àdúrà ogójì ọjọ́ wo ogójì ọjọ́ ẹ kí hallelujah dáadáa ó kéré ẹ kí hallelujah dáadáa a ti wà ní 40 days tí a ti ń gbàdúrà o gbọ́dọ̀ mọ̀ wípé láàrin 40 days kí 40 days tó pé mo gbọ́dọ̀ rí ìyanu ohun tó yẹ kó wà lọ́kàn rẹ ni wípé mo máa rí kí ni o ìyanu no matter the situation of the country no matter the situation of the world kò sí ohun tó gbọ́dọ̀ máa rò wípé mo máa rí kí ni o mo máa rí ìyanu sórí lórí àwọn ogun tó le koko bí ojú ẹja ohun tó yẹ kó o máa rò ní pé o máa rí kí ni sà wà á rí ìyanu. Now Jésù wá débẹ̀ ní ọ̀sán yìí Jésù Olúwa dé sínú ayé wa ó ṣàmì mo ní ó dé sínú ayé wa á ṣàmì dáadáa mo ní Jésù dé sínú ayé wa ǹjẹ́ ìwọ mọ̀rúkọ Jésù àwọn tó mọ̀ ló dáhùn kì í ṣe gbogbo àwọn ọkùnrin mi ò gbọ́n wa ǹjẹ́ ìwọ gbọ́ kìkì Jésù rí. bẹ́ẹ̀ni. àpáńlá tó sòlé ayé ró. bẹ́ẹ̀ni. ìràwọ̀ òwúrọ̀ ọmọ Ọlọ́run. bẹ́ẹ̀ni. olùgbèjà gbogbo àgbáyé. bẹ́ẹ̀ni. kí lórúkọ rẹ̀. ìyanu 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 lórúkọ rẹ̀. kí lórúkọ bàbá. ìyanu 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 lórúkọ rẹ̀. ẹ̀yin ò sì rí i lórí ohun tó ń là kọjá wàá rí ọwọ́ agbára Ọlọ́run lórí ohun tó ń lé koko bí ojú ẹja wàá rí ọwọ́ agbára Ọlọ́run lórí ogun tó fẹ́ dojú ayé wa bọ́lẹ̀ a ó rí ọwọ́ agbára Ọlọ́run hallelujah. ṣùgbọ́n ó bí àwọn ìgbésẹ̀ jẹ́ ń sáré sọ ohun márùn-ún fún wa ká kúrò mbẹ̀ ṣẹ́rí àkókò lẹ́yìn tí tàwa yìí mo fi yọ Ọlọ́run bẹ̀ wá àdúrà tó gbóná ń lọ nínú ìjọ Ọlọ́run láàrin ọjọ́ Monday sí ọjọ́ Friday aago 3 sí 5 àdúrà tó gbóná kíkan ẹ jẹ́ kí ẹ fara hàn níbi àdúrà ẹ jẹ́ kí a wá gbàdúrà ó gbọ́dọ̀ ṣàì má gbàdúrà 40 days ká má gbàdúrà kó wá dijọ́ Easter ká wá jẹ́ sọ pé a fẹ́ celebrate kí la fẹ́ celebrate fún lẹ́yìn tí a lo 40 days tó gbàdúrà fi ogójì ọjọ́ gbàdúrà kó wá fi ọjọ́ kan celebrate mo gbàdúrà lórúkọ Jésù a ó rí ọwọ́ Ọlọ́run sí rẹ̀ jẹ́ sáré sọ márùn pàtàkì fún wa tá a gbọ́dọ̀ ṣe èkíní tí àwọn ọmọ yìí ṣe èyí tó jẹ́ kí ọ̀rọ̀ wọn já sí ìyanu tó o bá fẹ́ rí tó o bá fẹ́ kí ọ̀rọ̀ rẹ já sí ìyanu ohun àkọ́kọ́ rèé ẹsẹ̀ ìkẹfà ó sì wí fún wọn pé yes ẹ̀ka yes. ó sì fún wọn pé yes. ẹ sọ àwọn tí apá ọ̀tún ọkọ̀ ẹ̀ka ẹ̀yin ó sì rí i yes. nítorí wọ́n sọ
wọn kò sì lè fà á jáde. ó ti tó ohun àkọ́kọ́ nìyẹn o gbọ́dọ̀ gbọ́ràn pátápátá sí àṣẹ rẹ̀ o gbọ́dọ̀ gbọ́ràn sí àṣẹ Ọlọ́run pátápátá ló gbọ́dọ̀ gbọ́ràn sí kò yẹ kó jẹ ìwọ náà mọ̀ máa ń ṣe àti ṣe Olódùmarè o mọ ohun tí Olúwa ti sọ nínú ìrìnàjò rẹ pé o gbọ́dọ̀ ṣe o mọ ohun tí Olúwa ti sọ wípé o gbọ́dọ̀ débẹ̀ o gbọ́dọ̀ gbọ́ràn pátápátá tó o bá gbọ́ràn ó ní nítorí náà bí wọn ti ẹ̀ dámọ̀ wípé Olúwa wọn ni ṣùgbọ́n wọ́n gbọ́ràn wọ́n sì sọ àwọn náà ohun àkọ́kọ́ nìyẹn ní Kánà àti Gálílì nígbà tí Jésù Olúwa wà ń bẹ̀ tí wọ́n sọ fún Jésù pé wọ́n sọ nínú ìwé Jọ́ọ̀nù orí 2 tí wọ́n sọ fún Jésù pé wáìnì ti tán wọ́n lọ bá ìyá ẹ̀ wá lọ bá ìyá ẹ̀ lọ ó ní kí ló ṣe tèmi ti wọ ìwọ obìnrin yìí ṣùgbọ́n ohun tí Jésù fi dá wọn lóhùn ni pé àwọn Bíbélì sọ pé àwọn ìkòkò wà ń bẹ̀ ó ní ẹ lọ pọn omi kí lomi ṣe jọ wáìnì tó tán ṣùgbọ́n ìyá ẹ̀ ti sọ fún wọn pé ohunkóhun tó bá ti wí fún yín kẹ́ ṣe kí ni o kẹ́ ṣe wọ́n pọn omi náà kan tí ìyanu ṣẹlẹ̀ tó o bá fẹ́ rí ọwọ́ agbára Ọlọ́run tó o bá fẹ́ rí títóbi Olódùmarè sórí nínú ogójì ọjọ́ tá à ń bá lọ yìí tó o bá fẹ́ rí ọwọ́ agbára tó o bá fẹ́ mọ̀ ìpè nítòótọ́ Ọlọ́run wà nínú ìjọ Okeiyanu Osinubi o gbọ́dọ̀ gbọ́ràn hallelujah John chapter 2 verse 2 to 9 ni mo sọ yẹn 2 Kings chapter 5 verse 8 to 11 ẹ sáré kà 2 Kings chapter 5. ó sì ṣe nígbà tí Èlíṣà ènìyàn Ọlọ́run gbọ́ pé ọba Ísírẹ́lì fa aṣọ rẹ̀ ya ó sì ránṣẹ́ sí ọba wípé èsè tí wọ́n fi fa aṣọ rẹ̀ ya jẹ́ kí ó tọ̀ mí wá nísinsìnyí òun sì mọ̀ pé wòlíì kan bẹ ní Ísírẹ́lì ó ti tó mà ohun tí wòlíì sọ nìyẹn nígbà tó sì dé ohun tó sọ fún ni pé lọ wẹ̀ ní ìgbà 7 kí ìwọ kó sì ṣe kí ni o kí o sì mọ́ 2 Kings chapter 5 lákà yẹn verse 8 to 11. ó lọ ńgbà tó wẹ̀ ohun tó fi dà ẹ kà mà ẹ já gbọ́ ohun tí ọkùnrin yẹn sọ ẹ kà. dé pẹ̀lú àwọn ẹṣin rẹ̀ àti pẹ̀lú kẹ̀kẹ́ rẹ̀ ó sì dúró ní ẹnu ọ̀nà ilé Èlíṣà Èlíṣà sì rán ìránṣẹ́ kan sí wípé lọ kí o sì wẹ̀ nínú Jọ́dánì ní ìgbà 7 ẹran rẹ yóò sì tún bọ̀ sípò ìwọ ó sì mọ́ ṣùgbọ́n Námánì bínú ó sì padà lọ ó sì wí pé kíyèsí mo rò nínú mi pé dájúdájú òun ó jáde tọ̀ mí wá yóò sì dúró yóò sì ké pe orúkọ Olúwa Ọlọ́run rẹ̀ yóò sì fi ọwọ́ rẹ̀ pa ibẹ̀ náà yóò sì ṣe àwòtún ẹ̀tẹ̀ náà. ohun tó ń rò nìyẹn ṣùgbọ́n tọ́lọ́run yàtọ̀ sí ẹskísà ẹ já padà sínú ìgbọràn pípé ká tẹ̀lé àṣẹ Ọlọ́run 2 Kings chapter 4 verse 1 to 6 tábà lọ síbẹ̀ sábà lọ sí 2 King ẹni pé nígbà tí obìnrin yẹn tó kígbe pé wòlíì wípé onígbèsè fẹ́ wá kú àwọn ọmọ òun ohun tí wòlíì sọ ni pé kí ló nílé ló béèrè ó lóun ní òró díẹ̀ sórí tó bá fẹ́ rí ohun tó ń pè ní ìyanu a ò ń gbé nǹkan sórí òfìfo o ò lè gbé nǹkan kan sórí òfìfo ohun tí wòlíì yẹn béèrè pé kí ló nílé ó lóun lóòró díẹ̀ lọ yá ìkòkò ká ló mọ̀ ní kó yá gbogbo ìkòkò ìlú Bíbélì sọ pé ìwọ̀nba ìkòkò tó yá ó sì bẹ̀rẹ̀ sí ní dasì bí wòlíì ṣe sọ ó ń dasì bí ìkòkò ṣe tán tó béèrè lọ́wọ́ ọmọ yìí pé ìkòkò tó kù dà wọ́n ní ìkòkò tán òróró sì dá ìyẹn ni pé àṣẹ ìsọdi púpọ̀ sì ṣe kí ni o ó dúró ẹ gbọ́ ohùn Olúwa lẹ́nu mi ṣàmì tó gbóná lẹ́yìn tì yìí a ó di ńlá. Number 2 o gbọ́dọ̀ ní ìgbàgbọ́ tó gbóná tó o bá fẹ́ ọwọ́ agbára Ọlọ́run tó o bá fẹ́ nínú ọdún 2022 tí a ń bá lọ yìí tó o bá fẹ́ rí ọwọ́ títóbi rẹ̀ o gbọ́dọ̀ àgbọ̀ tó ṣe kí ni o tí ó gbọ́ Hébérù orí 1 ẹsẹ̀ àkọ́kọ́ Hebrew chapter 11 verse 1. ohun tí a ń retí. ẹ gbọ́ Bíbélì ṣe describe gbàgbọ́ ìdánilójú ohun tí a ń retí. ìjẹ́rìí tí a kò rí. ìjẹ́rìísí ohun tí a kò rí. ẹ tún kà mà. ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a ń retí. ìdánilójú confirmation fún ohun tó ń béèrè lọ́wọ́ Ọlọ́run ìgbàgbọ́ ló lè fi rí gbà o.
o gbọ́dọ̀ gbàgbọ́ wípé ohun tí mò ń béèrè yìí Ọlọ́run ti ṣe kí ni o ti ṣe. Ẹ wá sọ ohun tó sọ tẹ̀lé. Ìjẹ́rìí ohun tí a kò rí. Ìjẹ́rìí sí ohun tí o kò ṣe kí ni o kò tí ì rí. Hebrew 11:1 làkàyè. Ẹ̀ka ìṣẹ̀kẹ̀. Nítorí rẹ̀ ni àwọn alàgbà ní ẹ̀rí rere. Verse 6. Ṣùgbọ́n ní àìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú. Ọlọ́run. Nítorí ẹni tí ó bá ń tọ̀ wá nítorí ẹni bá tọ̀ Ọlọ́run wá. Bí a ti wá sínú ilé ìsìn yìí ohun tó ṣe wá ni wípé Ọlọ́run ṣe kí ni o Ọlọ́run wà níbí. Ẹnikẹ́ni tó bá tọ̀ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tó farabalẹ̀ wá. Olùṣẹ̀san fún àwọn tó ṣe kí ni o fi ara balẹ̀ wá. Ohun kejì nìyẹn. Ó kù mẹ́ta. Mo ń wo aago yẹn ń sáré lọ. Hallelujah. Kí ni mo gbé nǹkan àkọ́kọ́? Pátápátá nǹkan kejì nǹkan. Ìgbàgbọ́ tí ó gbóná. Nǹkan kẹta òun ni wípé a nílò okun, strength. Isaiah 41:10. Ọlọ́run ni yóò fún wa ní onílò okun. Okun. Ìwọ má bẹ̀rù. Ẹni pé má bẹ̀rù. Nítorí mo wà pẹ̀lú rẹ. Má fòyà. Nítorí èmi ni Ọlọ́run rẹ. Èmi ó fún ọ ní okun. Ó ti tó mà. Olúwa dá májẹ̀mú wípé lọ́dún yìí òun yóò fún wa ní kíni o okun. Ẹni wípé ó ti rí àwọn ọmọ yìí ó ti rẹ̀ wọ́n nígbà tí Jésù dé. Ṣùgbọ́n tó sọ fún wọn ni pé ẹ sọ àwọn sí apá ọ̀tún ọkọ̀. Kí ló nílò láti sọ àwọn sí apá ọ̀tún ọkọ̀? Kí ló nílò? Wọ́n nílò strength. Ẹ ṣẹ́rí tí kò sí iṣẹ́ tó kú. Tí iṣẹ́ yẹn ò bá lọ déédéé, okun ló nílò. Ohun tó nílò ṣèkejì máa sọ fún wa ń sìn. Okun ó lè jẹ́ owó ló nílò. Ó lè jẹ́ owó yẹn ní okun ẹ̀. Ẹlòmíì ó lè jẹ́ pé ordinary letter lásán ló nílò níbi tó ti ń ṣiṣẹ́ kí okun kó ṣe kí ni o kó dé yes okun. Olúwa wí pé òun yóò fún wa ní kí ni o okun. Ó ti rẹ̀ tó bá yẹ pé ń ṣe náà sọ pé ọ̀gbẹ́ni ó ti rẹ̀ wá ti ṣe wàhálà tó pọ̀ a ò tiẹ̀ ní agbára láti ṣe ṣùgbọ́n wọ́n fi okun díẹ̀ sí i. A nílò okun. Ọlọ́run ni yóò sì fún wa ní okun. Mo gbàdúrà bí a ti ń bá a lọ okun láti rí ohun tó ń pè ní ìyanu Ọlọ́run yóò yọ̀ǹda ẹ̀ fún wa. Number 4 ohun kẹrin tí a nílò òun ní ìrànlọ́wọ́. A nílò ìrànlọ́wọ́. Sọ wípé mo nílò ìrànlọ́wọ́. Ó dẹ̀ sọ dáadáa. Isaiah 41 yẹn ẹ wá kà láti ẹsẹ̀ kẹwàá yẹn ẹ kà dé ẹsẹ̀ kẹtàlá. Ìwọ má bẹ̀rù. Yes. Nítorí mo wà pẹ̀lú rẹ. Má fòyà. Nítorí èmi ni Ọlọ́run rẹ. Èmi ó fún ọ ní okun. Nítòótọ́ èmi ó ràn ọ́ lọ́wọ́. Nítòótọ́ èmi ó ṣe. Díẹ̀díẹ̀ lẹ́yìn okun ohun tó kàn ní ìrànlọ́wọ́. Ẹ sọ dáadáa. Bí wọ́n bá fi okun wọn tún sọ àwọn tọ́lọ́wọ́ ò bá ràn wọ́n lọ́wọ́ láti ṣa ìjàjọ fún wọn ẹ rí wípé ìrètí wọn á tún ṣe kí ni o ajé asán. Olóhun yóò ràn wá lọ́wọ́ fúnra rẹ̀ sọ wípé Olúwa yóò ràn mí lọ́wọ́ lọ́dún yìí. Olúwa yóò ràn mí lọ́wọ́ lọ́dún yìí. Sọ wípé Olúwa yóò ràn mí lọ́wọ́ lọ́dún yìí. Olúwa yóò ràn mí lọ́wọ́ lọ́dún yìí. Sọ wípé Olúwa yóò ràn mí lọ́wọ́ lọ́dún yìí. Olúwa yóò ràn mí lọ́wọ́ lọ́dún yìí. A nílò ìrànlọ́wọ́ lọ́hùn. Ó yá ẹ má kà lọ. Nítòótọ́ èmi ò fi ọwọ́ ọ̀tún òdodo mi gbé ọ sókè. Olúwa pé òun yóò fi ọwọ́ ọ̀tún òdodo òun yóò ó yẹ kó o ti ṣàmì tó tóbi. Àmín. Ẹ kà. Kíyèsí gbogbo àwọn tó bínú sí ọ ní ojú ó tì. Listen, tí Olúwa bá ràn wá lọ́wọ́ àwọn ọ̀tá wa tó bínú sí wa ọ̀ndà ìrànlọ́wọ́ lọ́lúwa ti máa gbẹ́sẹ̀ lé wọn. Yes, tí ìrànlọ́wọ́ bá dé kí hallelujah dáadáa. Hallelujah. Ó kéré kí hallelujah dáadáa. Hallelujah. Ọ̀gá kan ní ìgbà kan ó ń tọ́ṣọ̀ ọmọ kan tó wà lábẹ́ ẹ̀. Ńgbà yẹn bẹ̀rẹ̀ sí ní gbàdúrà tọ́lọ́ máa dáhùn àdúrà. Wọ́n wá gbé ọ̀gá mi ìwà tó senior ọ̀gá tó ń fìyà jẹ ọmọ yẹn. Ọ̀gá tó ń wáṣẹ́ ìgbésídé yẹn wá ní interest nínú ọmọ tó ń fìyà ń jẹ yẹn. Ọ̀gá yẹn ní ìsìn wá bẹ kí ló ṣẹlẹ̀ ó wá ṣàlàyé ẹ mọ̀ pé wọ́n ti wọ́ ọ̀gá tó tún senior òun. Ọ̀gá tó senior òun ní ìsìn wá tún discipline òun torí pé òun ṣe kí ni o òun discipline ọmọ tó wà lábẹ́. Ohun tó ń pè ní ìrànlọ́wọ́ ni. Gbogbo bí tí ayé wa ti nílò ìrànlọ́wọ́. Gbogbo bí tí iṣẹ́ wa ti nílò ìrànlọ́wọ́. Gbogbo bí tí ilé wa ti nílò ìrànlọ́wọ́. Ọlọ́run okeiyanu Osinubi yóò dìde ìrànlọ́wọ́ ńlá fún wa. Sórí àwọn tó ń bá wa jà
tí ìrànlọ́wọ́ bá dé wọ́n ṣe kí ni o wọ́n tẹríba. Ẹ̀ka wọ́n dààmú. wọ́n dàbí asán. wọ́n dà ìrànlọ́wọ́ ni o. Ẹ̀ka àwọn tó sì ń bá ọjà yóò ṣègbé. yóò ṣègbé. Ẹ̀ka ìwọ ò wá wọn. yes. ìwọ kì yóò sì rí wọn. yes. àní àwọn tó ń bá ọjà. àwọn tó ń bá wa jà. àwọn tó ń bá ọ jagun. àwọn tó ń bá wa jagun. yóò dàbí asán. Ọlọ́run yóò ohun tí o máa béèrè ni pé Olúwa mo fẹ́ rí ìyanu mo fẹ́ rí ìyanu mo fẹ́ rí ìyanu sórí gbogbo gbé yẹn tí ìyanu bá dé ó mọ àwọn tó máa tẹ̀ mọ́lẹ̀ ó mọ àwọn tó máa gbé sókè ìyanu ni kò béèrè fún lọ́wọ́ náà. Ẹ̀ka ẹsẹ̀ kẹtàlá. nítorí èmi Olúwa Ọlọ́run rẹ. yes. yóò di ọwọ́ ọ̀tún rẹ mú. yóò di ọwọ́ ọ̀tún lọ́wọ́ rẹ sókè báyìí sọ wípé Olúwa di ọwọ́ ọ̀tún mi mú. Olúwa di ọwọ́ ọ̀tún mi mú. kí o ràn mí lọ́wọ́. kí o ràn mí lọ́wọ́. sàmì tó gbóná. Àmín. Ẹ̀ka. èmi ò wí fún ọ pé. èmi ò wí fún ọ pé. má bẹ̀rù. má bẹ̀rù. èmi ò ràn ọ́ lọ́wọ́. èmi ò ràn ọ́ lọ́wọ́. ó ti tán. Isaiah 41 lákàyè lọ́mọ kàlẹ́ 10 to 13 nǹkan kẹrin nìyẹn nǹkan àkọ́kọ́ mo ní ìgbọràn pátápátá èkejì ìgbàgbọ́ tí ó gbóná ìkẹta mo ní a nílò okun ìkẹrin mo ní a nílò ìrànlọ́wọ́ ìkarùn a nílò agbára Ọlọ́run agbára ẹni pé nígbà tí wọ́n sọ àwọn yẹn wọn ò lè fà á torí ó kó àkópọ̀ ẹja kabẹ̀ yẹn ẹja ka John 21 yẹn ẹka láti ẹsẹ̀ keje. nítorí náà. yes. Ẹ̀ka. Yes. Ẹ̀ka. Ẹ̀ka. Yes. Ẹ̀ka. Bí wọn ẹgbẹ́ ìgbọ̀wọ́, wọ́n ń wá àwọn náà tí ó kún fún ẹja, kí náà fi ń wá àwọn yẹn bọ̀? Ẹ sọ dáadáa, agbára náà fi ń wọ́ bọ̀. Lẹ́yìn tí Olúwa fún wọn ní okun láti sọ àwọn ó fún wọn ní ìrànlọ́wọ́ láti kó àkópọ̀ ìjà ó wá kó agbára nítorí pé Olúwa kọ́ ló máa bá wọn fa àwọn jáde àwọn náà máa fà nípa agbára Ọlọ́run nísìn ìdí nìyẹn tí ẹlòmíì ò kì í fi ń pẹ́ nínú ìrànlọ́wọ́ àti iṣẹ́ ìyanu torí pé àwọn àjòjì agbára tó ní agbára jùlọ wọ́n á ṣe kí ni o wọ́n á gbà pòǹbẹ̀ wọ́n á gbà lọ́wọ́ ẹ̀ ohun tá a ṣe nílò agbára nìyẹn tó o bá fẹ́ rí ohun tó ń pè ní ìyanu a nílò kí ni o agbára ó yá ẹ̀ka ẹsẹ̀ kọkànlá ohun márùn náà nìyẹn yes ẹ̀ka nítorí náà yes ó fa àwọn náà wálẹ̀ ó kún fún ẹja ńlá ó jẹ́ mẹ́tàléní àádọ́jọ ta ló ní English Bible mélòó ni mẹ́tàléní 153 gbọ́dọ̀ nǹkan wá tẹ̀lé ma ẹ sọ́mà bí ẹja náà ti pọ̀ tó ní àwọn náà ya kọ́wọ́ ẹ méjèèjì sókè ògo ńlá tí wọ́n rí lò ní ilé bàbá àti ìyá wa agbára Ọlọ́run kó gbé káwa mọ́. ohun tó ṣe nílò agbára nìyẹn o ṣe é rí àwọn tí ó yà ẹ lọ kàwé Luke ẹ lọ sí Luke chapter 5 verse 2 to 7 mo fẹ́ ká gbọ́ gbólóhùn kan bí a fẹ́ gbàdúrà àdúrà yìí ọ̀kan ní ṣùgbọ́n ẹ̀mẹ́ta la fẹ́ gbà yes Luke chapter 5 ìlàwà yẹn yes ẹ̀ka verse 2 yes yes ẹ̀ka wọ́n ń fa àwọn wọn ó wọ ọ̀kan nínú àwọn ọkọ̀ náà ó jẹ́ ti the same simony tó fa ẹja 153 ní ẹja ńlá tí àwọn yẹn ò yá the same simony náà ni à ń sọ nínú ìwé Luke orí karùn-ún ẹ̀ka yes yes ó jókòó ẹ̀ka bí ó ti dákẹ́ ọ̀rọ̀ yìí sọ ó tiẹ̀ ti pẹ́ tí simoni ti ń ṣàṣedànù sàmì tó gbóná gbogbo agbára tó mú wọn ṣàṣedànù ẹgbọ́n wọn níwà ẹgbinú sọ́nà. ó pẹ́ tí simoni ti ń ṣàṣedànù bọ̀ kò mú nǹkan kan bí báyìí náà o náà Jésù Olúwa wá sọ fún pé tí ọkọ̀ rẹ sí ibú ẹ̀ka yes ẹ̀ka ó dáhùn ó wí pé olùkọ́ni a fi ṣiṣẹ́ a ò mú ohunkóhun nítorí ọ̀rọ̀ rẹ ẹ̀ka nígbà tó ṣe yìí ó kó ọ̀pọ̀lọpọ̀ ẹja
karùn-ún kí ni wọ́n sọ pé àwọn yẹn ṣe ẹ sọ dáadáa kí ló dé tí àwọn ya torí pé kò tí ì sí agbára tí Símónì ò ní ń bí ẹgbẹ́ ìgbà yẹn ni Jésù Olúwa ṣe pé agbára yẹn ni a ti fún ní John 21 ẹ bá kà láyìí tí Jésù Olúwa ó ní kó fara ó ní kó lọ dúró sí yàrá kan Bíbélì sọ pé ó mí sí wọn wípé ẹgbàgbà agbára yẹn ní ìsìn ló wá lọ fi kó àkópọ̀ ẹja 153 bí ó ti pọ̀ tó ní àwọn náà ò sì ya láì ní agbára ire a máa jábọ́ lọ́wọ́ èèyàn láì ní agbára ògo a máa sọnù lọ́wọ́ èèyàn láì ní agbára àìmọye àwọn nǹkan tí òkùnkùn máa gbà lọ́wọ́ èèyàn dìde dúró ẹ̀yin ò sì rí i lẹ́yìn títí bẹ̀rẹ̀ o láti ọ̀la bí a ti pé yẹn jẹ́ ká pé níwájú Ọlọ́run fún àdúrà tó gbóná. Jésù lọ́wọ́ rẹ ló wà o Jésù lọ́wọ́ rẹ ló wà ẹ pariwo lọ́wọ́ òkè. Gbogbo agbára. Láyé. Gbogbo agbára. Jésù lọ́wọ́ rẹ ló wà. Ẹ̀yin ò sì rí i. Fúnra ẹ sọ fúnra ẹ pé mo máa rí ohun tó ń pè ní ìyanu lọ́dún yìí. Sọ bẹ́ẹ̀ fúnra ẹ pé sọ wípé àwọn ọmọ mi máa rí ohun tó ń pè ní ìyanu lọ́dún yìí. Sọ wípé ilé mi máa rí ohun tó ń pè ní ìyanu lọ́dún yìí. Sọ wípé iṣẹ́ mi máa experience ohun tó ń pè ní ìyanu lọ́dún yìí. Kò sí lọ́wọ́ ayé kò sí lọ́wọ́ ọ̀tá o mo wí o. Gbogbo agbára. Gbogbo agbára. Jésù lọ́wọ́ rẹ ló wà. Yọjú ẹ máa wo Jésù lórí gàgbélé ó kọ ẹ̀kan ṣoṣo tá a fẹ́ kọrin yẹn àdúrà kan ṣoṣo ní ṣùgbọ́n ẹ̀mẹ́ta la fẹ́ gbà láàrin ìṣẹ́jú bíi méjì tó kù yìí. Kò sí lọ́wọ́ babaláwo kò sí lọ́wọ́ àjẹ́ òmòwí o. Gbogbo agbára. Gbogbo agbára. Jésù lọ́wọ́ rẹ ló wà. Apostolic ti Kristi ẹ pe orúkọ Jésù lẹ́ẹ̀kan ṣoṣo Ọlọ́run àwọn bàbá wa o mo fẹ́ rí ìyanu nínú ọdún yìí ó yá ẹ gbàdúrà. Ọlọ́run àwọn bàbá wa mo fẹ́ rí ohun tó ń pè ní ìyanu Ọlọ́run bẹ̀ ayé mi wò pẹ̀lú ìyanu. Àdúrà Jésù Kristi Olúwa wa. Ìṣẹ́jú méjì di ojú ẹ ó gbàdúrà yẹn àdúrà kan yẹn náà ni à ń lọ ní ìgbà kejì torí tẹ ní kò pe Jésù gan ibi ẹ̀mí ẹ̀ bá pin dé ní kò pè dé Ọlọ́run ìjọ Apostolic ti Kristi Ọlọ́run CAC bí ayé mi wò pẹ̀lú ìyanu ó yẹ gbàdúrà. Ẹ gbàdúrà Ọlọ́run CAC ayé wa nílò ìyanu a fẹ́ rí ọpẹ́ lọ́wọ́ agbára ìyanu a fẹ́ rí ìyanu rẹ Olúwa bẹ̀ wá wò. Gbàdúrà Jésù Kristi Olúwa wa. Sórí ẹ̀kẹta yìí ẹ̀yin ọmọ Ọlọ́run mo fẹ́ kó ní ìgbàgbọ́ gbogbo agbára lọ́wọ́ Ọlọ́run ló wà ẹ̀yin ọmọ okeiyanu Osinubi àti onílé àti àlejò ẹ jájọ pariwo ní ìgbà kẹta ẹ pe orúkọ Jésù tó ní agbára Ọlọ́run okeiyanu Ọlọ́run kí ni mo gbé ẹ sinbi ẹ̀yin ọkùnrin ẹ sọ̀rọ̀ Ọlọ́run kí ni mo gbé ẹ pariwo ẹ kí n gbọ́ lẹ́ẹ̀kan ṣoṣo yes sórí ẹ̀kọ́ tó bá pe orúkọ Jésù wà wá kígbe gan Ọlọ́run okeiyanu mo fẹ́ rí ohun tó ń pè ní ìyanu fi ìyanu bẹ̀ mí wò ó yá ẹ pariwo ẹ gbàdúrà.
àdúrà Jésù Olúwa wa. Gbọ́ àdúrà Jésù Olúwa wa. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Bàbá wa àti Ọlọ́run wa dúpẹ́ àyàn ológo fún oore ọ̀fẹ́ tó fún wa láti gbọ́ ìwàásù ti ọjọ́ òní ní ayọ̀ àti àlàáfíà. Bàbá ó ṣe gbọ́pẹ́ wa. Ayérayé gbàyìn wa. A dúpẹ́ àti gbọ́ gbogbo nǹkan tí ó yẹ ní àmúyẹ fún wa láti lè rí ìyanu nínú ayé wa. Bàbá ẹ̀mí mímọ́ Olúwa gbé wọ̀ wá. Agbára tá a máa ní láti lò láti ní gbogbo àwọn àmúyẹ Olúwa wá fún wa. Ní orúkọ Jésù Olúwa wá fún wa. Gbogbo àwọn òkè ìṣòro tàbí ìpèníjà tó wà níwájú ẹnìkọ̀ọ̀kan wa Olúwa wá bá pàdé. Olúwa wá bá wa ṣe o. Olúwa bá wa ṣe o. Nínú ìrìn àjò lẹ́ǹtì yìí Olúwa wá wà pẹ̀lú wa. Gbogbo ohun tá a bá máa béèrè àtẹ́tà ti béèrè àtẹ́tà àti ìbéèrè Olúwa wá máa dáhùn. Olúwa fàṣẹ dáhùn. Olúwa fàṣẹ dáhùn. Lẹ́ẹ̀kan sí gbogbo àwọn àmúyẹ wọ̀nyí Olúwa wá fún wa. A lè dá ṣe láì jẹ́ pé ẹ fún wa ní ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ tó máa tọ́ wa ní mímọ́ ṣe tá a fi máa ní àwọn gbogbo àmúyẹ. Olúwa wá gbé wọ̀ wá. Ní orúkọ Jésù Olúwa wá gbé wọ̀ wá. Ní agbára ẹ̀jẹ̀ Jésù Olúwa wá gbé wọ̀ wá. Wá ṣe ohun tó ń ṣe tiwa láṣẹ pé àwọn bàbá wa tí ẹ lò náà okun àti agbára Olúwa wá fún wọn. Ní ọ̀nà ìgbàgbọ́ ẹsẹ̀ wọn má jẹ́ ó yẹ̀. Orísun ọ̀rọ̀ náà nínú ayé má jẹ́ ó gbẹ. Àti àwa tá a gbọ́ àti àwọn tó sọ ní ìparí ohun gbogbo kà wá yẹ. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lord. Eke hallelujah. A mú ìsìn tí ò ní wá sí ìparí nígbà tí a kọrin nínú ìwé ìyìn rere ti ìjọ Apostolic ti Kristi. Orin ọ̀tàlérúgba ó dín kan. 259. Èmi yọ̀ nínú Olúwa ní ìgbà gbogbo. Ọkàn mi yọ̀ nínú Olúwa torí ó jẹ́ ìyè fún mi. Ohùn rẹ̀ dùn púpọ̀ láti gbọ́. Adùn ni láti rí ojú rẹ̀. Èmi yọ̀ nínú rẹ̀. Èmi yọ̀ nínú rẹ̀. Hymn 259. Ọ̀pá mi yọ nínú Olúwa, torí ó jẹ́ ìyè fún mi. Ohùn rẹ̀ dùn púpọ̀ láti gbọ́, adùn ni láti rojú rẹ̀. Èmi yọ̀ nínú rẹ̀, èmi yọ̀ nínú rẹ̀. Gbogbo ló fi àyọkù ọkọ mi, torí èmi yọ̀ nínú rẹ̀. Ìfẹ́ tó ti wá mi kiri, láti mọ rí jìnnà ságbó. Ó gbé mi wá sílé lápá rẹ̀, níbi tí pápá tuntun wá. Èmi yọ̀ nínú rẹ̀, èmi yọ̀ nínú rẹ̀. Gba gbogbo ló fi
àánú rẹ̀ yí mi ká, ọ̀rọ̀ fẹ́rẹ̀ ṣàn bí odò. Ẹ̀mí rẹ̀ tán ó sì ṣe túnú, ó bá mi lọ síbikíbi. Èmi yọ̀ nínú rẹ̀, èmi yọ̀ nínú rẹ̀. Gbà gbogbo ló fà yọ̀ fún ọkàn mi, torí èmi yọ̀ nínú rẹ̀. Ọ̀sẹ̀rù mi wọ mi kalẹ̀, títí ìgbẹ́nà wọ́n ṣọlọ́ sàn. Ìṣiṣẹ́ ọ̀ṣọ́ pàdé rẹ̀, èmi yọ̀ nínú rẹ̀, èmi yọ̀ nínú rẹ̀. Gbogbo ló fi ayọ̀kú ọkàn mi. Orí èmi yọ̀nù rẹ̀. Ẹ jẹ́ gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run á gbé ọ̀gá fún orí ọ̀fẹ́ àtànú tá a rí gbà lọ́jọ́ tòní. Olúwa gbọ́ ọpẹ́ wa. Èyí ni ọrẹ parí fún ìsìtòní lórúkọ Olúwa. Àpótí àti mú wá ilẹ̀kùn ìbùkún ó yá kó ṣí fún ayé wa lórúkọ Olúwa. Ká lọ rí àánú gbà. Olúwa lò fún ògo rẹ o. Jésù Kristi Olúwa wa. Kí hallelujah. Kí wọ́n tó ka àkọmọ̀nà fún wa, ẹ jẹ́ ká jókòó láàrin ìṣẹ́jú kan. Lórúkọ Jésù á dára fún wa o. Lágbára Ọlọ́run ní ọjọ́ mẹ́jọ bí a ṣe ṣe ìdúpẹ́ agboolé sí, bí a ṣe ṣe sí, àwọn máa gbọ́ nígbà táwọn bàbá tí wọ́n bá wà rán. Lórúkọ Jésù á dára fún wa o. Gẹ́gẹ́ bí a ṣe sọ fún wa wípé